ṣe bẹ́yìn àáfàá yìí náà ẹ̀ ń lọ sílé àwọn babaláwo lọ gbóògùn. Ọ̀pọ̀ ẹ̀yin pásítọ̀ tẹ́ ń fi áńkáṣíìfù tí gbogbo ọmọ ìjọ ṣubú lọ bìlà, ẹbẹ́yìn náà ń lọ ilé adáhunṣe. Ẹbẹ́yìn adáhunṣe náà ẹ sá ń lọ jẹran iléyá lọ́dọ̀ àwọn àáfàá, ẹ̀ ń lọ sọ́dọ̀ àwọn pásítọ̀ lọ jẹ ṣíkìn kérésì. Ńgbé oúnjẹ dà yín pọ̀, kí ló dé tífẹ́ ò wá dà wá pọ̀ o? Ìwọ àáfàá, ó sì gbàgbé pé o wé láwàní sórí, ó máa sọ̀rọ̀ bí amugbó. Ṣé bó ti ń ṣe yìí náà rò ó lọ́kàn ara rẹ pé ṣé o lè jèrè ọkàn àwọn èèyàn? Ṣé o lè pè èèyàn sínú ẹ̀sìn kí wọ́n dá ọ lóhùn? Ẹnu ẹ̀ láti mọ́ ọ gbọ́. Ẹni tó bá bẹ́ sórí wa yìí, a lè ní kí wọ́n là yín gò lórí. Mo wá kí ẹ̀yin pásítọ̀ kan òkè ọ̀hún tí wàásù ti yín ò ju pé ẹni tí ó bá ti san ìdá mẹ́wàá, ẹni tí ó san táìtì ní chọ́ọ̀chì inú iná ní ń lọ. Sàmọ́ sáńgúdù ẹ o, òjíṣẹ́ ẹná, tẹ̀yìn adáhunṣe. Ṣé pasẹ̀ Ọ̀rúnmìlà náà lẹ́yìn náà ń tọ̀ yìí? Àbí ńjọ́ kìíní àná tọ́rúnmìlà náà ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé? Ṣé bó ti da gbogbo ẹ̀rú rèé? Adéyínká Àyìndé ọmọ ìyá elépo lọ́jà gbàǹgbà lórúkọ tèmi ń jẹ́. Ẹ̀yin àáfàá social media, ẹ̀yin pásítọ̀, àtẹ̀yin adáhunṣe tẹ́ ń bẹ lórí ẹ̀rọ ayélujára. Mo ní ìfẹ́ ló yẹ kó so wá pọ̀ gẹ́gẹ́ bí ó kọ àwọn alájẹṣẹ́kù kan òkè ọ̀hún. Bó tiẹ̀ jẹ́ pé àwọn àáfàá tí wọ́n láwọn ń torí ànábì jà, àríwá ànábì lára ọ̀pọ̀ wọn mọ́ o. Bákan náà ọ̀pọ̀ pásítọ̀ tí ń forúkọ Jésù parọ́. Àtàwọn oníbilẹ̀ tó jẹ́ ohun tí fáwọn sọ fẹ́ lòmíì lẹ́lòmíì náà ń dánwọ́ wú. Kí la mọ̀ bára wa jà sí? Ọ̀rúnmìlà dà lónìí, ànábì dà, Jésù dà. Ṣe bẹ́yìn àáfàá yìí náà ẹ̀ ń lọ sílé àwọn babaláwo lọ gbóògùn. Ọ̀pọ̀ ẹ̀yin pásítọ̀ tẹ́ ń fi áńkáṣíìfù tí gbogbo ọmọ ìjọ ṣubú lọ bìlà, ẹbẹ́yìn náà ń lọ ilé adáhunṣe. Ẹbẹ́yìn adáhunṣe náà ẹ sá ń lọ jẹran iléyá lọ́dọ̀ àwọn àáfàá, ẹ̀ ń lọ sọ́dọ̀ àwọn pásítọ̀ lọ jẹ ṣíkìn kérésì. Ńgbé oúnjẹ dà yín pọ̀, kí ló dé tífẹ́ ò wá dà wá pọ̀ o? Ìwọ àáfàá, ó sì gbàgbé pé o wé láwàní sórí, ó máa sọ̀rọ̀ bí amugbó. Ṣé bó ti ń ṣe yìí náà rò ó lọ́kàn ara rẹ pé ṣé o lè jèrè ọkàn àwọn èèyàn? Ṣé o lè pè èèyàn sínú ẹ̀sìn kí wọ́n dá ọ lóhùn? Ẹnu ẹ̀ láti mọ́ ọ gbọ́. Mo lè ní kó dà yín bló. Àwọn ajánọ́sì rẹ náà ó hò yín ọ̀mù. Wọ́n á pé wọ́n lè ní kó dà yín bló. Ẹni tó bá bẹ́ sórí wa yìí, a lè ní kí wọ́n là yín gò lórí. Sáìsì ẹ wà o. Bẹ́ẹ̀ bá ń ṣe ohun gbogbo lórí ẹ̀rọ ayélujára, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé rẹ́kọ̀dù yín wà títí láéláé ni o. Ẹ wá kó ònú àáfàá tí ń fa tẹ̀sùbá, ẹ̀ ń fojoojúmọ́ ayé yín fa wàhálà. Bẹ́ẹ̀ lẹ lu bàǹdíìrì mọ́ ọmọ èèyàn lẹ́sọ dé punching báàgì tẹ́ fẹ́ máa fojoojúmọ́ ayé ti yín gbá. Ṣé tòun ti bẹ́ẹ̀ náà? Bẹ́ẹ̀ ti jèrè ọkàn àwọn èèyàn sínú ìsìlámù rèé. Mo wá kí ẹ̀yin pásítọ̀ kan òkè ọ̀hún tí wàásù ti yín ò ju pé ẹni tí ó bá ti san ìdá mẹ́wàá, ẹni tí ó san táìtì ní chọ́ọ̀chì inú iná ní ń lọ. Sàmọ́ sáńgúdù ẹ o, òjíṣẹ́ ẹná. Mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀yin pásítọ̀ tẹ́ ń fojoojúmọ́ fi áńkáṣíìfù ẹ sì fi áńkì yanrùn gbogbo ọmọ ìjọ ó sì wó lọ ẹlẹ́bìlà. Ìbéèrè mi rèé fẹ́yìn pásítọ̀ tẹ́ ń ṣe bẹ́ẹ̀. Ṣé bí wọ́n ti wó lulẹ̀ yẹn náà lógun ayé wọn ti wó? Nígbà wọn padà jì ń kọ́? Ṣé èṣe pírọ́blẹ́mù tí wọ́n ṣubú lé náà ló tún gbé wọn dìde padà? Ẹ mọ́ owó lẹ̀ o, ẹ̀yin babaláwo, àtẹ̀yin adáhunṣe. Ṣé pasẹ̀ Ọ̀rúnmìlà náà lẹ́yìn náà ń tọ̀ yìí? Àbí ńjọ́ kìíní àná tọ́rúnmìlà náà ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé? Ṣé bó ti da gbogbo ẹ̀rú rèé? Àìfimọ̀ṣọ̀kan, àìlòfẹ́ láàrin àáfàá, àlùfáà àtàlùfáà yín ní ọ̀já yóò gún. Ẹ̀yin àáfàá òde òní náà kún kéwú ni. Bí túmọ̀ ẹ̀ ò yé yín dáadáa ni kò yé mi. Ẹ sì mọ pariwo làkúndínùkún wàlíyẹ̀díìnì, kí ló dé tẹ́yin ò ṣe tiyín? Kó nígbàgbọ́ ó ṣe tiwọn, kádáhunṣe náà ò ṣe tiẹ̀. Ẹ lè jẹ ẹnikẹ́ni nípa ní sọ̀mọ́nì tá à ń lò lọ yìí. Kọ́ bá wa ṣe ìsìlámù. Bẹ́ẹ̀ làwọn kírísítẹ́nì náà ò lè ṣe igba wàásù kí wọ́n fi sọ ẹni tí ọ̀bá wùn do nígbàgbọ́ àpàpàǹdodo. Ẹ̀yin oníbilẹ̀, kò sí iye ẹsẹ̀ fátẹ́ ẹ lè kà. Ẹni tí ò ní bá yín bọ̀gún ò ní bá yín bọ̀gún. Ẹni tí ò ní bọ Bàtálá tí ò ní bọ Èṣù kò ní bá yín bọ̀. Kí làwa ń bára wa jà fún? Mo ní wa àáfàá yìí náà lọ́ọ́ ilé adáhunṣe lọ́ọ́ jẹ wúrẹ́ ẹ̀fá okú òǹbẹ̀ tán ọjẹ́ ṣíkìn lọ́dọ̀ àwọn pásítọ̀ fún ti kírísímàsì. Pásítọ̀ náà ń wá sọ́dọ̀ àáfàá wàá jẹran iléyá. Yóò kó ńbẹ̀ yóò lọ bí wọ́n ti ń fi ajá bọ̀gún, yóò pòun fẹ́ràn ajá ní jíjẹ. Ẹ̀yin adáhunṣe náà ẹ sáà ń lọ ilé àwọn méjèèjì lọ bá wọn ṣọdún. A ti wàásù fún wa tí ò mú páká ń leke dání. Bàbá wa ará àáfàá kan tó ń pé ó mọ̀túnmọ̀ àáfàá àṣà èèyàn kan bíi 1000 kú òǹbẹ̀. Ńgbà àwọn èèyàn bá kó pankẹ́rẹ́ kó lílùbù ọ́ níwájú kó lílùbù ọ́ lẹ́yìn. Àwọn 999 tó kù tí wọ́n fi kọ̀m̀pìlìtì wọ́n sí 1000 kí wọ́n wá sọ̀pọ̀ọ̀tì ẹbọ jìyà. Bákan náà ẹ̀yin pásítọ̀
tó mọ́ pariwo béèyàn ò bá ti san tithe tó san ìdá mẹ́wàá inú iná ni ó ń lọ ọjọ́ láabi tó o ṣe é sí. Ẹ̀yin lolùṣọ́, àwọn ọmọ ìjọ yín ń làgùntàn, bẹ́ẹ̀ bá dánrú ẹ̀ wò ńbòmíì wọ́n lẹ pásítọ̀ míì lóko pa. Ẹ̀yin adáhunṣe, tí Fáò sọ pé kẹ́ ẹ gba ewúrẹ́ tí ò ní kẹ́ ẹ gba maṣíìnì lọ́wọ́ ẹni tó wá yọ̀ fún yín póun ṣẹ̀ ra ẹlẹ́sẹ̀ méjì tuntun kẹ́yìn ṣe bẹ́ẹ̀ nínú ayé, bẹ́ẹ̀ bá rí wọ́ ẹ̀ bọlẹ̀, kókó ẹ̀tẹ́ ńlẹ̀ ń rò. Mo sọ yìí mo dúró ná. Thank you.